tàwa nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ sún mọ́ bí ètò tún ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún bom 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 rọ̀bì àti kọrin ó yá ẹ̀gbá tùpà wá ẹ wá wá Agogo Ayọ̀. Agogo Ayọ̀ tiwantiwa lórí ìkànnì kejìdínlọ́gọ́fà. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó. Ẹ káàbọ̀ sórí abala yìí, orúkọ tèmi ni Michael Ọládìran. A ní ìròyìn kan tá a mú wá fún yín, ta ní ká fi tó yín létí gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Agogo Ayọ̀, ta ní ká máa fi tó yín létí. Ẹ mọ̀ pé bí nǹkan bá ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè South Africa la máa sáré mú wá sí ti gbọ́ ẹ̀yin ará ilé. Nǹkan burúkú ò ní kàn sí ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa gbé tó àmẹ́mẹ́. Níbi tá a ti ń rìn ìgbà látàrin ìgbò lórílẹ̀-èdè South Africa lénìí, àdúgbò kan tí a mọ̀ sí North Gate kò jìnnà sí Randburg àti Cosmos City ni ọ̀gbẹ́ni tí a mọ̀ sí Olúwaṣeun ó ṣe ibi tó ń jáde nínú ilé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ló ti ṣe ìjàmbá ọkọ̀ ní àdúgbò tá a mọ̀ sí North Gate ní orílẹ̀-èdè South Africa tó gbabẹ̀ tó sì jáde láyé. Kí Ọlọ́run ọba pé ó máa mú irú nǹkan burúkú báyìí kúrò ní orí àwa ọ̀dọ́. Agogo Ayọ̀ ló dóde lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn, èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. A ní ká ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹ̀gbọ́n wa kan ní orílẹ̀-èdè South Africa tí wọ́n jẹ́ ẹni tí ó súnmọ́ arákùnrin yìí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Ẹ̀yin olùfẹ́ ètò Agogo Ayọ̀, ẹ bá tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nípa arákùnrin. Ẹ káàbọ̀ sórí ètò Agogo Ayọ̀. Ẹ káàbọ̀, ẹ pẹ̀lẹ́ sà. Ẹ jẹ́ bá dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Idris Adébáyọ̀. Mo jẹ́ kan nú àwọn ọ̀rẹ́ ẹni tó ṣolóògbé ìyẹn Olúwọlé, a máa ń pè ní Olúwọlé Genje, ìyẹn Ṣeun. Kí lẹ lè sọ nípa ọ̀gbẹ́ni gangan? Ọ̀rẹ́ mi ni, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ọ̀rẹ́ mi tẹ́ pé a máa ń ríra ni tí ò kì í jìnnà síra wọn dẹni. Ibi tí ìyàwó mi ti ń jọ́sìn, ibi ìjọsìn kan náà lòun àti ìyàwó mi ti ń jọ́sìn. Ilé ìjọ kan náà ọjọ́ ń lọ. So ẹni tí máa ń rí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni. Ṣé ẹni yìí ṣàárẹ̀ tẹ́tẹ̀lẹ̀ ni àbí báwo? Kí ló ṣẹlẹ̀ gan-an nípa? Kò ṣàárẹ̀ o, kò ṣàárẹ̀ ọkàn rí, kò sí ọ̀kan lára ẹ̀. Ó dílé lára ẹ̀ ń le, ó kọ̀ jẹ́ pàjáwìrì nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀yin olùfẹ́ ètò Agogo Ayọ̀, ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu ẹ̀gbọ́n mi Idris tó ń sọ nípa Olúwaṣeun. Ẹ̀yin kọ́ ló ń ṣàánú gbogbo wa ní àwa ọ̀dọ́, ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ o. Ẹni tí nǹkan kan ò ṣe tí kò rẹ̀ tó kàn jí nílẹ̀ jẹ́jẹ́ pé bí wọ́n jáde ní ìjàmbá kan ṣẹlẹ̀ tó sì gbabẹ̀ tó fò sánlẹ̀ tó gbabẹ̀ lọ, kí Ọlọ́run kó máa ṣọ́ wa tó kù. Ẹ̀gbọ́n mi, kí n tó wáyé ọ̀dà yín, tá bá wo ìjàmbá ọkọ̀ yìí, ṣé ẹni ìjẹun tó mọtí ni àbí báwo? Rárá, kò ń ṣẹni tó mọtí bẹ́ẹ̀ because ẹni tó mọ Ọlọ́run ni, tó dẹ̀ máa ń jísìn sọ́lọ́run bọ́ àti mú Ọlọ́run yàtọ̀, tọ́lọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀ yàtọ̀. Mi rè pé ẹni tó ń mọtí ni, ẹni tó mọ Ọlọ́run ni, tó dẹ̀ máa tó olótìtọ́ àlọ́ lòdòdó ni. Ẹ ṣe gidi gan ẹ̀gbọ́n wa, akànnì káyé fọ̀ wáyé lẹ́nu wò káwọn èèyàn lè rí òkodoro ọ̀rọ̀ ìdájú. Ẹ ṣe gidi gan pé àpò ìtẹ̀sí jẹ́wọ́ láwọn pẹ̀lú yín. Arákùnrin yìí lọ sí ilé ìwé ní orílẹ̀-èdè South Africa níbi tó ti kàwé ní Cape Town tí ó sì kọ́ ìmọ̀ engineering network. Iṣẹ́ yìí ni arákùnrin yìí kọ́ tí ó fi ń ṣe jíjẹ mímu ní orílẹ̀-èdè South Africa tí Ọlọ́run sì ń gbọ́ àdúrà arákùnrin yìí. Arákùnrin yìí ọmọ kékeré ni tí a mọ̀ sí, ó jẹ́ ọ̀dọ́ tó sì ń ṣe dáadáa ní orílẹ̀-èdè South Africa tó sì ń ṣe jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe tẹ̀ wá lọ́wọ́ tí wọ́n ní ó kàn jáde nínú ilé ní ọjọ́ ìsinmi nínú oṣù kẹjọ ní orílẹ̀-èdè South Africa lénìí láàárọ̀ yìí ní dédé bí ọwọ́ aago 7 sí 8. Ibi tí arákùnrin yìí ti ń jáde lọ ní ìjàmbá ọkọ̀ yìí ti ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Òun gan ló sì wa ọkọ̀ yìí, òun nìkan ló sì wà nú ẹ̀ tí ó sì gba ẹ̀mí arákùnrin yìí. Ẹni náà ti mọ̀ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ló ti ṣẹlẹ̀ sí oríṣiríṣi àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ló tún wá ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀dọ́ náà ní orílẹ̀-èdè South Africa. Kí Ọlọ́run ọba kó bá dáwọ́ ikú òjijì dúró nínú ayé àwa ọ̀dọ́. Ẹ̀yin olùfẹ́ ètò Agogo Ayọ̀, ètò ìrẹ́nà làwọn náà fi ní ká máa ṣe kíni, ká máa mú ìròyìn wá bó ṣe ń ṣẹlẹ̀, bó bá ṣe ń jírí gangan, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ká ṣe máa mú wá fún yín lórí ètò yín, ètò wa Agogo Ayọ̀. Tá bá ti gbé sí agogoayo.tv a ti gbé jáde fún yín lọ́wọ́ kan, ẹ máa ti rí oríṣiríṣi àwọn ohun tá a bá ṣẹ̀ṣẹ̀ gbé síbẹ̀, ẹ máa ti rí bàtà gbé síbẹ̀, ẹ máa ti rí òyìn tẹ́ fẹ́, ìròyìn ìbànújẹ́ kò ní tọ́ sí gbogbo wa, kò ní tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa. Tẹ́ bá fẹ́ mọ nǹkan kankan àbí ẹ fẹ́ béèrè nǹkan kankan nípa ìròyìn tó ṣẹlẹ̀ yìí ní ojúmọ́ tòní, tẹ́ bá fẹ́ kàn sí wa
lórí ètò yìí bóyá ẹ fẹ́ ṣèwádìí kan àbí fẹ́ gbọ̀n nǹkan kan àbí fẹ́ bá wa dòwò pọ̀ àbí nǹkan kan lẹ fẹ́ mọ̀ nípa ètò yìí àbí nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀ South Africa tẹ́ fẹ́ mọ ìdí àti òkodoro ọ̀rọ̀ ẹ lè kàn sí orí ímeèlì wa ẹ máa ti tó ti rọra ń kọjá níbi bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa ti tó ti rọra ń kọjá bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí sọ ìròyìn lẹ́tí máa ti tó ti rọra ń kọjá ní ojú ìmáwòrán yín orúkọ tèmi ò yí kára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ orúkọ tèmi ni Michael Ọmọládì náà máa gbọ̀n gbà lùgùlùgù wọn ọ̀sà ẹ̀yin kan bànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wa ẹ wò oríṣiríṣi làwọn máa fún wa fún yín lórí ètò Agogo.